fòrò tí dárù ti sọ̀rọ̀ ní ẹwọ́n fòrò tó lé ní ẹwọ́n fòrò tí mísbáwù gan ní ẹwà wo ti Ṣakí lọ́dọ̀ bàbá wa ṣèkè yàkó ẹwọ́n fòrò tí wọn náà ẹ̀ka lọ́rẹ̀ ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ sì lórúkọ dùlé kéwu tiẹ̀ tó ń pè nípìnlẹ̀ bàbá rẹ̀ lọ fáríwò ṣèkà Adam fáríwò ní fòrò ìmọ̀rẹ́kàṣì yìí ó lórúkọ dùlé kéwu àṣàlì tí bàbá tiẹ̀ lọ. lo Islahuddin ní wò lọ́dọ̀ bàbá wa gbólùwà àgbà ọkùnrin tí ń jam tọ́kì iná ń pè ní jẹ́kmẹ́lò kò gbábi kẹ́kẹ́ tán máa dìrù mẹ́kàzí kò gbábi kẹ́kẹ́ tán mẹ́kàzí kò gbábi kẹ́kẹ́ tán mẹ́ṣẹ́kà Adam lọ́mọ yóò sẹ́gbà àwọn ibìkẹ́ ti ń bẹ nílọrin tí wọ́n máa ń sọ́ta ara wọn nínú àwọn bàbá Sheikh Faruq ní kíjì wà lápèjúwe tí wọ́n máa ń sọ́ta ara wọn wọ́n mọ̀ kíra pé ọmọ ẹgbẹ́ mi rè ọmọ kìíní kan jẹ́kmẹ́lò ọ̀kan lẹ̀ níran kẹ́kẹ́ tí wọ́n lè kì mẹ́ṣẹ́kà Adam kò ní ó tó bá sì ní ẹni ó jáde káwọn kọ́ sí mo ti ń tàbí fún pé ó sọ̀tọ̀ gbèsè ayé àwọn tó bí tó bá ti lè tírèsì mẹ́ṣẹ́kà Adam á sọ pé jẹ́kmẹ́lò agbè fún kùndùsì fún jẹ́kmẹ́lò kódà kó jẹ́ ọfẹ́ rà gan kó jẹ́ kó ọfẹ́ parọ́ mẹ́tàn alẹ́ bàbá rẹ̀ gan agbèmí kó jẹ́ pẹ́ kùndùsì fún ṣẹwọ́n àwọn fáríwò tí ń kàkalẹ̀ yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ máa wọn ká ọ̀pọ̀lọpọ̀ àwọn fáríwò tí wọ́n ń sọ yìí ní wọn bá ṣe máa ọ̀pọ̀lọpọ̀ tí ń kàkalẹ̀ yìí náà ní wọn ò lẹ́nu nínú ibi tó náà dìfẹ́ndì o ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé tí ọ̀kan bá jáde tí lè kí wọn láwọn fáríwò tí wọ́n sọ ìbá jáde pé àwọn jáde yín pẹ́. pé kọ̀lẹ́kọ̀ọ́ bàbá rẹ̀ ọkọ àwọn àfáà tó kọ bí bàbá rẹ̀ lọ́ba kọ́ ń kéwù ni bàbá rẹ̀ kọ́ ń kéwù ni kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ ọwọ́ lu àfáà ìlú Ìlọrin ìlú mà ìlú tá a ti bí Sheikh Adam ọwọ́ ń sọ̀rọ̀ sọmọ Sheikh Adam yọ bàbá rẹ̀ abu ibi nílẹ̀ ìfà yọ bàbá bẹ́ẹ̀ àbá búrú rẹ̀ àmà nípò rẹ̀ tọ́ra àwọn èèyàn rí bẹ́ẹ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ ìwọ lẹ́kọ̀ọ́ tó ń ti pálí ti bẹ̀rẹ̀ rẹ̀ ó jẹ́ tó wá sọ̀rọ̀ wá jẹ́ lù lórí yà yìí wọ́n wá wò sàásù rẹ̀ wọ́n wá rí wípé káì kò sí ọmọ tí kò jẹ́ tọ́lá kadà ni wọ́n sì nílà kẹ́yìn wọ́n lẹ́kọ̀ọ́ ìtàwùjọ sì ní ìdì iná ni wọ́n sọ̀rọ̀ lé lórí torí pé láwùjọ lónìí aláìmọ̀kan là ń gbé sípò àwọn onímímọ̀ láwùjọ lónìí olódo ní rọ́pò àwọn onímímọ̀ onírọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti sọ kalẹ̀ pé àwọn àsìkò kan ń bọ̀ tó ṣe wípé ní al-kha'inu oníjàmbá ilà àwọn èèyàn máa sọ wípé ní àwọn fọkànbalẹ̀ sọ́dọ̀ rẹ̀ al-kadhibu onírọ́ ilà àwọn èèyàn máa pè lódodo ọ̀rẹ́ wa rí bí lùsẹ̀ rí òkà kí n sọ̀rọ̀ in ti ń lọ mura'atul waqi' in ti lọ lọ́wọ́ ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ àtẹ̀yìn àfẹ́ onímímọ̀ ẹ má máa pàtẹ́wọ́ fáwọn olódo mọ́ kò yẹ kẹ́ tẹ́lẹ̀ àkẹ́yìn bá pé kò yẹ kẹ́ lè rò lọ síbi pé bàbá yín ni wọ́n bá wí èyí gẹ́gẹ́ júwe pé ní ọpọlọ yín kò pé ó ti lọ èyí gẹ́gẹ́ ó júwe pé ní ẹ wá sí nǹkankan nínú ẹ̀sìn ju mọ̀dàrú lọ ẹ wá sí nǹkankan nínú ẹ̀sìn ju akatakiti yín lẹ́fín ti sọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa tẹ̀bí pé wọ́n ní alákatakiti wọ́n àdápẹ́ ẹni kẹ́kẹ́ ń bẹ̀ wọ́n ní ẹ̀dápẹ́ ẹ̀yin onímímọ̀ tí ẹ̀ bá wá wọrí TikTok tí ẹ̀ bá rí báwọn yẹn ṣe ń pàtẹ́wọ́ fún àwọn aláìmọ̀kan ń bẹ̀ ṣèbí kan ní tí mo sọ ẹ̀ tó sọ pé ọtí mímu ó ní máa sí àníkèsí haram tí náà sùn sí wàá náà sùn sọ̀rí ẹ̀ nínú kìtàbù sunnah yìí pé haram ni ọtí mímu àfáà lónà ilé kí ó kẹ́ lọ́lọ́ Jaqmal wá ń sọ nínú fídíò yìí tí mo ń play yìí pé wọ́n wá chance àwọn nílọrin wọ́n wá rí ọmọ Ìlọrin kankan ẹ máa wo àgbákòrọ́ wọ́n rọ́ ọmọ Ìlọrin kankan pé ká ní wọ́n bóun bẹ̀ ni wọ́n bá ṣàgbákò lọ́jọ́ tí Jaqmal fẹ́ lọ àbùkù kan mufti Ìlọrin sí Ìlọrin kan ní ti ń sọ àfáà Ìlọrin wo lọ́dà alákẹ́jọ́ náà olóyè Ìlọrin mà ní mufti láti wá sọ pé ní ìlú yín nìyẹn ó bá ṣe wù ilẹ̀ ṣe lè ṣe ra yín torí pé lọ́dọ̀ nísìn ẹ̀ tún máa pera yín ní ṣéwù ó tún lè dọ̀lá nísìn ẹ̀ máa pera yín ní gáúsù problem ti inú bí Ìlọrin àti Ìlọrin bá ń jà in tó dáa jù ní kọ́ bá wọn dá sí eléyìí ọ̀kan wa àmọ́ ìwò kí sára lọ́rin in tó fàtẹ́mì fi wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo sàdéhùn pé ń sọ̀rọ̀ tí Jaqmal bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni pé wallahi láníyàn nǹkan mi lábẹ́rẹ̀ lóbìnrin mi ṣe fídíò kan orí kí wọ́n máa display account number àbí kí n máa pèpè pé ẹni tí ó bá ránṣẹ́ yìí lọ́wọ́ wọ́n kẹ́kẹ́ lọ́dún ẹni kẹ́kẹ́ kò sí kẹ́kẹ́ tó kàn mí kẹ́kẹ́ àmọ́ tó fa ni pé àwọn bàbá àgbàlagbà àtàná yìí ní ìtawà gbọ́njúbá mẹ́rin ni wọ́n kà fún wa tí wọ́n jọ jẹ́ alájọṣe tí wọ́n sì máa wára wọn káàkiri wọ́n ka bàbá wa Sheikh Kamaluddin Habibullahi al-Adabi wọ́n ka bàbá wa àgbà Sheikh Adam rahimahullah wọ́n ka bàbá wa àgbà olùkọ́ àgbà nílùú wo wọ́n sì ka bàbá àgbà ní Madul Arabi ní Ìbàdàn àwọn mẹ́rin yẹn ni wọ́n kà fáwa pé wọ́n máa wára wọn lọ́nà àwọn àgbààgbà tí wọ́n jọ lò gbà tó bá di lónìí tilẹ̀ mọ́ yìí tàbá wá rí ilé kí ó mẹ́rẹ̀ẹ̀rin tán jẹ́ ilé kí ó ńlá ìtàn kọ̀yìn síra wọn iṣẹ́ kí ló yẹ ká ṣe láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin bí ó ṣe tòlú yẹ ká ṣe àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin náà wọ́n jọ ń bára wọn ṣe tẹ́lẹ̀ àwọn ọmọ bàbá mẹ́rẹ̀ẹ̀rin náà ni wọ́n jọ ń bára wọn ṣe wọ́n jọ ń wára wọn gẹ́gẹ́ bí àwọn bàbá tí wọ́n tàná mo wá fọba tó ní mímúra ẹ lọ wá Genesis ọ̀rọ̀ yìí ibi ọ̀rọ̀ yìí ti dàrú wá ọ̀dọ̀ bàbá yín náà ni ọ̀dọ̀ bàbá yín bẹ̀rẹ̀ náà ló ti wá bàbá yín náà ló ṣokùnfà tí Àdàbíyà àti Markaziyya fi ń dojú kọra wọn lábẹ́ orúkọ Sheikh Habibullahi Kamaluddin al-Adabi bàbá yìí náà ni wọ́n ṣokùnfà in tí
àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Madu Arabi àtàwọn ọmọ bíbí inú bàbá àgbà ní Madu tí a fi dojú ìjà kọra wọn. Bàbá yìí kan náà ló ṣokùnfà ìtí ló lé kí bàbá olùkọ́ àgbà níwò tí a fi bẹ̀rẹ̀ táwọn yẹn fi síjú síbi pé àwọn ọmọ ọ̀dọ́ yìí fẹ́ máa bú wọn. Ẹ dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ yìí tẹ́lẹ̀ bá ti dìbọ́ǹkì ajẹ́ orí òdo rẹ̀ wà. Ok, tí èèyàn mẹ́wàá bá ń kọjá lọ àwọn mẹ́sàn-án wá náwó sí èèyàn kẹ́kẹ́ ẹ bá wa mú ó ti ya wèrè ẹ bá wa mú ọkọ̀ mọ́ tí ń ṣe mọ́ ẹni tí làákẹ́ rẹ̀ bá pè òní ti mọ̀ yí pé èèyàn kan ti ń sọ fún èèyàn mẹ́sàn-án fáwọn mẹ́sàn-án ya wèrè ohun gẹ́gẹ́ tó dádùn gẹ́gẹ́ ní nǹkan sí ẹjọ́ ìgbà kọ́ọ̀lù dání pé mo ní wọ́n gbà kọ́ọ̀lù. àdélé yìí mo wà lórí prógrámù ni. ó ní àwọn àfáà lọrin tí wọ́n wà níjókòó tí wọ́n sọ̀rọ̀ ó ní ṣé wọ́n rò pé mùdírù ni wọ́n ń bú ni ó nígbà tí wọ́n ti lé ń bú mùdírù wọ́n ti bú ọmọ tẹ́ẹ̀ bá ní parọ́ ṣé bàbá tó sọ̀rọ̀ yìí tí wọ́n dákọ̀ mùdírù markaz ẹ̀ sì rí pé abúlé bàbá mùdírù gẹ́gẹ́ fúnra wọn ṣàṣe program lánàá Monday nígbà wọ́n rí pé wọ́n dákọ̀ àwọn wọn sọ̀rọ̀ débẹ̀ bàbá yìí sì ní làákàyè débi pé ó jẹ́ tí alájà káwọ́là dákọ̀ wọn àwọn náà fọ̀rọ̀ ránṣẹ́ sí alájà káwọ́là pẹ̀lú pé fàtàǹpà kò bú adé pé wọ́n gbọ́ yí pé pọ̀lọ́sọ kídìrọ̀ dákọ̀ àwọn ẹ̀yin ò ṣe gbé sípò yí pé láti ẹ̀ ní bàbá yìí ti ẹ̀ bá tó bẹ́ẹ̀ ó ti ẹ̀ dákọ̀ ẹni tí ń bá wí al-hukmu bi-dhawahir òfin ṣẹ̀ríà nù in tó bá wà ń ta gbangba láfi dájọ́ bó lẹ́sẹ̀ máa rí dìmáìndì ẹni tí ń sọ̀rọ̀ linaftarì káti wá gbà bẹ́ẹ̀ yí pé bàbá ìgẹ̀gẹ̀ náà ni wọ́n ń bá wí sókò lọ́nà ẹ̀kọ́ mi ìtẹ́yìn lè padà máa fi dá sọ̀rọ̀ tó jẹ́ pé ń jọ́ta àbá ti wá jáde tá a fẹ́ sọ̀rọ̀ lé ń tẹ́ sọ ìlànà òpónú àárín yá máa kọ́ jáde pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà ti dẹ́lẹ́bọ tán tí wọ́n bá wádìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dẹ́lẹ́bọ ó kọ yín ò lè kúrò ńbẹ̀ ẹ jẹ́ àṣẹ dìbẹ́ẹ̀tì lórí eléyìí ká lọ máa ṣe tàbí ìfọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tí ò kírun mọ́ pé kí ló fà tí wọ́n yín ò fi kírun mọ́. wọ́n ti bú ọkọ̀ náà. kí ló sì fà á kí wàhálà fi pọ̀ tó bá nì. sẹ́ẹ̀rí lójú ọ̀nà ilé kéwú markaz kò sí ilé kéwú tó ní fòrúù tó. èyí sọ̀rọ̀ àsọgbọ́n ìdábàbà ẹ̀dẹ́ lọ́yìn kó wá dàpọ̀ ilé kéwú ẹ̀ kó wá sọ fòrúù kọ̀ọ̀kan kó wá ka ìfòrúù tó ní. tí fòrúù ti bá yóò kọ̀ọ̀kan náà tó wá ní fòrúù tiẹ̀ mọ ìfòrúù tiẹ̀. ẹ dákun ṣe voice fídíò tí mò ń play lábẹ́ yìí ẹ dákun sóhun rẹ̀ jáde àwọn tábàjọ wà ń bẹ̀ dákun ẹ bá mi ẹ jẹ́ kí n mọ̀ bóyá òun rẹ̀ jáde kó tó di pé so ilé ike ń bẹ nílẹ̀ Yorùbá so mo lè má ti ṣe sẹ́ńsọ̀ tèmi débi pé àwọn onífòrò wọn pọ̀ wọn ní voice yẹn jáde mo lè má ti bá débi kí n máa fòrò wọn lọ́pọ̀ ìtọ́ka wa ni pé ibo la ti ń ròdodo ìṣefáàrí pé ilé ike wa onífàrí rẹ̀ pọ̀ ju eléyìí gangan kọ́ ni kókó lọ́dọ̀ ọba dẹ́dá o eléyìí gangan kọ́ kókó ẹjẹ́ fún yín kọ́ ìdà kan tó sì fẹsẹ̀ ilẹ̀ lọ́dọ̀ àfà al-ibratu bil-kayfiyyati lal-kamiyya al-ibratu bil-kayfiyyati lal-kamiyya ìta fẹ́ lò ìgẹ̀gẹ̀ ni pé bí ilé kí wọ́n ṣe pọ̀ tó kí ni wọ́n wúlò fún kí ni pa wọn kí ni wọ́n já mọ́ al-ibratu bil-kayfiyya bẹ́ẹ̀ni kan bá ń dúpẹ́ òun ti délu kan ti pẹ́ òun ṣáájú yín délu kan ọlọ́gbà bá náà dé Cairo táwọn kan kílẹ̀ mú pé àwọn ṣáájú wa dé Cairo àwọn sọ fún wọn pé ọ ṣáájú àwọn yìí dé Cairo lóòótọ́ àmọ́ àwọn ti fi ọ́lẹ̀ sí Cairo wọn tó ti ń ṣe nǹkan míì èyí ò ní túmọ̀ al-ibratu bil-kayfiyyati bàdó lal-kamiyya wọ́n ti kọ́ lẹ́yìn tẹ́yìn bá ti wà lẹ́nu yẹn tó ti wúlò fùrú pọ̀ yẹn gẹ́gẹ́ kọ́ ní fáàrí bí ẹ ṣe pé nínú àwọn fùrú tó pọ̀ yẹn èwo lórí eré ń jáde ń bẹ̀ nínú àwọn fùrú yẹn gẹ́gẹ́ lọ́ka àwọn bá jẹ́ mùsùlùmí ẹnìkan ní kí náà pè ní fòrò ní àwọn akẹ́tún káni ní ìsìn bí iṣẹ́ ìlàdàmọ̀ sí dá markazul ummi ilẹ̀ ẹwà tó lẹ́nìkan náà kó náà tún dá mi ilẹ̀ ní ara rẹ̀ kó máa jẹ́ markazul nurul islam àwọn kan náà tún dá mi ilẹ̀ markazul ulum àwọn kan náà tún dá mi ilẹ̀ àbí máàdùn bì máàdùn lugha máàdùn sàádà máàdùn kìnìkan àwọn tẹ́ ń pè ní fòrò nìyẹn so láwọn tó ṣe wípé tí wọ́n bá ń kí ilé kí òyìn wọ́n máa kí mọ́ ìpìlẹ̀ rẹ̀ iná ń pè ní fòrò àwọn akẹ́tún tí ń jẹ́ jámù fún fárẹ̀rù àwọn afọ àwọn àlẹ́ ibratu bil kayfiyya kí ni wọ́n ń ṣe nílé kí ó kọ̀ kẹta ń pè ní fòrò tọ́ka pọ̀ kó o sì kalẹ̀ yìí lal-kamiyya kìí ṣe bí ẹ ṣe pọ̀ gẹ́gẹ́ la fẹ́ lò ẹ máa bọ̀ wá kábẹ̀ lọ bì kẹ̀kẹ́ ọlọ́run tó fẹ́ tàṣírí gbogbo ayé ló jẹ́ kí social media ó wá ẹ já padà sórí social media ká lọ sórí TikTok ká lọ sórí Telegram ká lọ sórí Instagram ká lọ sórí Snapchat ká máa bọ̀ wá sórí Facebook ká máa bọ̀ wá sórí ẹ̀tùgó ńgbà tó fi wà láyé ká máa bọ̀ wá sórí email ńgbà tó fi wà láyé WhatsApp ẹ lọ sórí ẹ̀ tẹ wá lọ ọ̀nkálùkù náà lọ máa dá research lórí pé àti asùlù ilé ike àti fárú ilé ike wo nílẹ̀ Yorùbá ló ṣe yí pé ẹ ní tí ìbá wọn ṣe fọ́jọ́ kan sọ́jọ́ méjì tẹ́ fi mọ̀ yí pé ní fáírọ́ọ̀sì lẹ́kọ̀ọ́ lára àwọn ilé ẹ lọ mú jáde bí kẹ́ra àwọn tí ń kọrin pẹ̀lú kí wọ́n sí rílẹ̀ bí kẹ́ra àwọn tí ń gẹ kọ́sáwù wọ́n gẹrun bìkan wọ́n fàárí bìkan wọ́n fi bìkan lẹ̀ ẹ wà máa tírèsì ẹ̀kọ́ àwọn ilé ike wo ni bí kẹ́ra àwọn tí wọ́n máa polówó oògùn lọ́jọ́ tí wọ́n ń sọ ọ́ jáde la ilaha illallah àwọn kí ní gàbẹ́ máa tọ́ bọ̀ yẹn lẹ́nu
ẹ á sì sọ fún yín pé kẹ́ ẹ pé Jaqmal sákèésí kò lè kórìíre kankan bá Markazul àfi tó bá gbọ́n kórìí ibú bá bẹ̀ lókù ẹ rẹ̀ ní kó bá yín ẹ pé sákèésí ẹ ní ránkẹ́kùn lè kéwìn ni àti sọ̀rọ̀ yín náà ti pẹ́ pé Jaqmal sọ fún òun represent yín lọ́dọ̀ orí ibú ní fi ń gbà represent yín kò kí ó lọ́dọ̀ yín nínú ọ̀kan nínú àwọn fáráhùn Markazi ní Jaqmal ti kéw kò dẹ̀ kí ó yẹjú ń bẹ̀ náà drop out student ni ìdádí ló ti jáde lẹ́yìn ìdádí kò kẹ́mi àfáàkìlù sẹ́yìn láyọ̀ ọ̀tí kò kẹ́mi bóun ni ó ṣe mọ pàtàkì tí ń pè lẹ́kọ̀ọ́ al-ilmu yarfa'u baytan la imada lahu ògbẹ́yìn náà lẹ́mọ̀ọ́kẹ́ wal-jahlu yahdimu bayta al-izzi wal-karam àyèmọ̀kára Jaqmal nísìn yahdimu bayta al-izzi ilé ọlá ló yẹ kí Markazi ó jẹ́ lọ́dọ̀ tí wọ́n bí bàbá tí wá ṣe polongo Markazi fún anu pé ilé ọlá ni ilé iyì ni ilé ẹ̀yẹ ni ilé ìmọ̀ ni àwọn bàbá wọ̀ ṣàbọ̀sí pẹ̀lú àwọn bàbá yìí wal-jahlu yahdimu bayta al-izzi wal-karam àyèmọ̀kára Jaqmal nísìn ó ti wá máa wó ilé iyì mọ́ yín lọ ṣé kò ti máa wó ilé ẹ̀yẹ mọ́ yín lọ ẹ̀dẹ̀ tó kalẹ̀ fọ́ lẹ́rán ẹ̀ ń pè ṣògílẹ̀ tó fi mú lọ ṣe bí òkè Markazi òkè gẹ́gẹ́ lọ́yẹ̀ kó ti lọ kí ló mú wá sí ìsàlẹ̀ bí ó ti wọ́n ti máa pọ́pọ́ lọ ọmọ táwọn bí ò lè gbé mímọ́ ti Markazi òkè ẹja lọ ti kárọ̀ mi sí ìsàlẹ̀ lójú ọ̀padà drop out so bí ọ̀bá wa mọ bàbá tó bá ti lè mọ ọmọ náà ni ó ju bàbá rẹ̀ al-waladu sirru abihi ọ̀nkàlùkù náà ń kà gúnlẹ̀ tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá kéńjọ́ tó pọ̀lọ́ yín bá ti fẹ́ dàrú al-waladu sirru abihi. yá ṣe tọ́lá ọlá ìmọ̀ wá gbẹ mọ́ wọn la bí ìgbà tí omi ẹ̀ wá gbẹ. ọlá ìmọ̀ gbẹ mọ́ ẹni tí gbogbo tí ń pè lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ayé ń pè pé wá bá ní dá sọ̀rọ̀. ọ̀dà kéèyàn kọ́ ọ̀nà tó ẹni bẹ́ẹ̀ yóò bínú torí bàbá tó bí pẹ̀lú sí Ádámà náà sájọ ló gbà ní. àsìgbọ́ tiẹ̀ sí Ádámà àwọn ń tẹ̀lé sí Ádámà lẹ́yìn ni à ń tẹ̀lé wọn lòdì. tó o fẹ́ mọ̀ wípé yóò. ọ̀sọ̀rọ̀ kan bí agbọ́dọ̀ ká máa sí ó nígbà táwọn olùkọ́ àgbà ń bẹ láyé wọ́n ń tẹ̀lé sí Ádámà lẹ́yìn ni tí wọ́n bá ń lò òde láà ṣe rí ẹjẹ́ aṣọ kìíní kan kó clear mo sì ń tẹnu mọ́ kìíní ẹ má dáhùn èèyàn síjú sọ́dọ̀ Sheikh Adam ìmọ̀ mo sì fẹ́ sọ Yorùbá ìjúbà ìlọ ẹ pẹ̀lú àwọn Jaqmal ṣe rí àwọn èèyàn wò yí pé la ilaha illallah wọ́n rò pé bóyá èèyàn ní tara àbó ń ṣe lára àbí ó ṣe kìíní kan wallahi bẹ́ẹ̀ kọ́ àwọn gẹ́gẹ́ la nífẹ̀ẹ́ lé kí wọ́n ti gbogbo yín polówó rẹ̀ yìí àfijọ́ tó pọlọ yín bá tó sẹ́ẹ̀tì tẹ́ dúró síbi kọ́lọ̀ wọn sàmọ̀nà yín Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana ṣe bá bẹ̀rẹ̀ sí ní máa ṣerú àdúrà bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn mẹ́sẹ̀ yín dúró. ìgbà tí àwọn bàbá olùkọ́ àgbà ń bẹ láyé wọ́n èso lóde àwọn ewóde kì í wọ́n lóde súná kì í lóde òkú kí àfihàn bá pè wọ́n sí. wọ́n èdè tẹ̀lé gbogbo àwọn sí Ádámù àjáde ẹwà gbọ́pọ̀rọ̀ àtọ́ ìpinnu àwọn àsọ́ọ́lẹ̀ tí a sọ fún yín náà lẹ́ ń sọ yìí wọ́n dàdà parọ́ mọ́ àwọn bàbá yìí ni o. àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yìí tí mo sọ yìí pé ìtàn gbé wá táwa bàbá yìí tá a sì bá jọ ṣe bẹ́ẹ̀ kódà ní Mádùn lárọ́ bí èmi wà ń bẹ̀ nígbà tí kan nu wọ́n jáde láyé bàbá ní Mádùn sọ fún àwọn olùkọ́ wa nu Mádùn pé ẹ lọ kéde pé kánkálùkù máa lọ lé kánú àwọn àfa àgbà kú ẹ lọ wádìí ẹ lọ́dọ̀ ara yín bàbá wọn olùkọ́ àgbà wọn èyí tẹ̀lé sí Ádámù lóde o òde tó sì pa gbogbo wọn papọ̀ òde ti Yájì Razaki sí Abdulrazak wọ́n jọ mọ kí ó sì fa Ádámù àwọn ni wọ́n sọ̀rọ̀ àbá àgbà ní Mádùn nígbà tí wọ́n di pé fẹ́ ń bẹ láàrin àwọn bàbá àbá yìí pé ìjọ kẹjọ òkú bàbá àwọn tó kù yìí àwọn fẹ́ kí gbogbo àwọn bàbá yìí wà ń bẹ̀ láti lè pe gbogbo mùsùlùmí ká wá sọ̀rọ̀ nípa kí náà ń pè ní fìdáhù káfíìmọ̀ ara wọn ó ti wà ti pé tọ́rọ̀ tí wọ́n ń bàdàn tọ́rọ̀ bá dàbí ọ̀rọ̀ wọ́n máa lọ kó tíra pàdé ara wọn lọ́jà abá ni wọ́n kó tíra pàdé ara wọn lọ́jà abá ẹni tí bàbá aráyè wá yóò kọ́ wọ́n lè mara àgànná ẹni tọ́rọ̀ bá ń bá rí ọ̀rọ̀ kà ń bẹ̀ ó tún lẹ́tì ẹ̀ náà mọ́bẹ̀ ìtawà gbẹjúmọ́ nílẹ̀ Ìbàdàn àwọn èèyàn pàtẹ́wọ́ fún lódò ń bàdàn ìyò lẹ́fìrí pé ní ìsọkúsọ òfin gbogbo ara pọ̀ ní Ìbàdàn la ilaha illallah ìtí wọ́n sọ fún wa ní pé gbogbo àwọn bàbá yìí ni ìtí wọ́n sọ fún wa nù ó yẹ yín náà jáde ẹ wá sọ tí bàbá tí yín náà sọ fún yín tẹ́ fi ń bá gbogbo àwọn àgbàlagbà lò lọ́nà àbùkù lọ́nà tí ò yẹ tó ń kálukú yín náà sì ní bàbá tí yín náà táàsì gbókọ bàbá yín jáde ẹ sọ̀rọ̀ bàbá yín rí Jaqmal yìí nìsín tí bàbá tí Jaqmal bá ṣe tó bá wà presentable ni ó yẹ kó máa lọ sílé kí wọ́n tí bàbá tiẹ̀ náà dálẹ̀ ó tiẹ̀ ṣe fídíò ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ káti ẹ̀mọ́ kí ni akárù bàbá ti Jaqmal gẹ́gẹ́ lórí ilẹ̀ ó fi múra kẹ́kẹ́kẹ́ kó sáfẹ́ balẹ̀ onílé jẹ́ Jaqmal fẹ́ ba Markazul Ummi jẹ́ ẹ̀ẹ́dẹ̀ ṣe làákàyè